bí Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ láti bá fídíò yìí pàdé, gbìyànjú ṣiṣẹ́ àdúrà yìí kí o dẹ̀ bá mi share program yìí. Mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù, orí rẹ ò ní kọ àdúrà. Àwọn nǹkan mẹ́ta tí wàá wá rí: àkọ́kọ́, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà; ẹlẹ́ẹ̀kejì òun ni iyọ̀; ìkẹta ni ike funfun tàbí àwo funfun. Ó jẹ́ mẹ́ta: ike funfun, àwo funfun, ìkan nínú méjèèjì. Kó wá get bottle water tí wàá fẹ́ parí ẹ̀. Apostle Prophet Oyetola Ọmọládé Wúrà ló ń gbàdúrà fún yín. Iṣẹ́ yìí iṣẹ́ àṣínà, iṣẹ́ àánú ni tí èèyàn fi ń rí oore gbà lọ́wọ́ ẹ̀dá ènìyàn. Gbogbo ibi tó rọkàn oore sí àti ibi tó rọkàn oore sí, lórúkọ Jésù ó máa rí oore gbà níbẹ̀. Gbogbo àwọn tó ní nǹkan àánú lọ́wọ́ tí wọ́n náà mọ̀ pé àwọn èèyàn yìí ó yẹ kán ràn mí lọ́wọ́, bí Olúwa tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, wọ́n á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Now, ní àárọ̀ kùtùkùtù kó tó fọhùn sí ẹ̀dá alààyè kan, ike funfun tàbí àwo funfun yẹn, nítorí pé ojú àwo làwo fi ń gbọbẹ̀, ìwọ ló máa gba ẹ̀tọ́ rẹ̀. Dá iyọ̀ sínú ẹ̀. Tó bá ti dá iyọ̀ sínú ẹ̀, mú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ẹyọ kan yìí, bó èpo ara rẹ̀. Tó bá ti bó èpo ara rẹ̀, jọ ṣí bíbélì ẹ sí Genesis orí kìíní verse 28. Genesis chapter 1 verse 28 ó ní kó kà sí. Tó bá ti kà sí, kó wá pray sí. Béèrè fún àánú. Ibi tí iyọ̀ bá wà lọ́mọ aráyé tí máa ń wà. Kán foore wá ẹ rí, kán fi àánú wá ẹ rí. Ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọdé àti àgbà kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Ọ̀gẹ̀dẹ̀ kí gbọ́dọ̀ kó yàgàn, kó má ṣaláìní ohun tó dára. Tó bá ti gba gbogbo àdúrà yìí sí tán, tó ti súre, wàá gbàdúrà dáadáa. Ọ̀gẹ̀dẹ̀ yẹn ni kó fi jẹ iyọ̀ yìí. Ọ̀gẹ̀dẹ̀ yẹn ni wàá máa fi jẹ iyọ̀ yìí díẹ̀díẹ̀. Iyọ̀ yẹn má jẹ́ kó pọ̀. Tó bá ti fọ ọ̀gẹ̀dẹ̀ yẹn jẹ iyọ̀ yẹn tán, kó mumi sí bí Olúwa tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Kó tó pé ọjọ́ méje, àdàbí tó bá ṣe mo ṣe ni kó ṣe, tàbí tí ègún kan bá ń bẹ lára, àbájágún kan bá ń bẹ lára ẹ ló kù. Kó tó pé ọjọ́ méje, o gbọ́dọ̀ rí àmì àdúrà yìí. 0810 63 11 252 ó ní WhatsApp nọ́mbà tèmi tó lè pè mí sí, tá a lè jọ gbàdúrà papọ̀. Ó fẹ́ kí n ríran sí ẹ, kí n fún ẹ ní mẹ́sẹ̀gì, kí làwọn nǹkan tó fẹ́ ṣe, kí lọ́nà àbáyọ, ìgbésẹ̀ wo ló yẹ kó gbé. Tó bá ti pè mí sórí nọ́mbà yẹn, màá gbàdúrà fún ẹ, màá dẹ̀ sọ àwọn nǹkan tí wàá ṣe fún ẹ bí Olúwa tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Nínú iye 2024 tèmi àti ẹ wà yìí, òun ni mo fò. Jọ má gbàgbé láti bá mi share rẹ̀, yóò dára fún ẹ. Shalom.